báwo ni Mohbad ṣe kú ṣé ẹ mọ̀ nípa ikú Mohbad? mi ò mọ nǹkan kan nípa ikú Mohbad. ọmọ mi kú mò ń béèrè pé lọ́wọ́ ẹ̀ òun ni the first person tí mo gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹ̀ òun ni ìyàwó. even tó bá ṣe DNA tí ọmọ ẹ̀ bá jẹ́ ọmọ mi mo máa sú ẹ̀ sí lórí because ọmọ oṣù márùn-ún láàrin show ẹ̀yin náà wo báwọn ọmọ amúgbó ṣe máa ń pọ̀ nínú show yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún rí tán gbé lọ sí Ìbàdàn tán gbé kọ́rùn ó jẹ́ ọmọ mi ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀sà. but time tó ń pè yín yẹn time tó ń pè mí yẹn sọ pé bí around 6 àbí. bí 5 bí 5 bí to 5 to 6 now ṣé ìyẹn lè sáré kú ní 4 5 sí 6 kan ẹ̀ bá ọmọ ẹ̀ ní 9. there was a time tá a gbọ́ nípa pé nurse kan ló gún abẹ́rẹ́ ló ṣe bó ni nurse yẹn wà ṣé nurse yẹn ṣe wà láàmú. mi ò lajú mi rí nọ́ọ̀sì rí. mi ò rí nọ́ọ̀sì kankan. mi ò rí nọ́ọ̀sì rí. ṣé kò sí nọ́ọ̀sì ni. no nọ́ọ̀sì wà wọ́n ní nọ́ọ̀sì wà èyí tó sọ fún mi tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn gbọ́ náà ni wọ́n gbà ó ní ìyàwó òun ó fi oògùn sí inú indomie ó sè fóun òun jẹ ó dẹ̀ bọ́ sí yàrá kejì ó dẹ̀ lọ́dún kó ń bẹ̀. ó sọ nínú àwọn ìtàbí tó pọ̀nà ti rẹ́dì kí lọ́ọ̀yà yẹn sì kó pe new lọ́ọ̀yà mi ká ṣe DNA. so DNA yẹn wọn tí ì ṣe rárá. very very important wọn tí ì ṣe. àwọn èèyàn kan sọ pé nítorí royalty àti property ọmọ yín òun lè ṣe ń jago ìjà. sir ohun tó kàn mí lọ́wọ́ yìí ni pé ikú wo ló pa Mohbad ọmọ tó fi sílẹ̀ sọmọ mi ni ṣé rí nǹkan méjì yẹn rí mi kí n béèrè anything about property wọ́n ní they cannot ascertain what kill Mohbad ìjọ ẹ̀ mú bẹ̀ sí sunkún sá wọ́n ní wọ́n lọ ṣe test ní ibi kan ní Amẹ́ríkà ní ìgbà tí mo rán èèyàn lọ síbẹ̀ wọ́n ní wọ́n rí sample mo débi tí wọ́n ní Mohbad ń bẹ̀ ẹ̀jẹ̀ bá mi pe gọ́ọ̀mẹ̀ntì ẹjọ́ tí wọ́n lọ́hùn kò ní ìmọ̀ tí mo lè ṣe mọ́ ó ti sún mi odidi ọdún méjì kọ́ máa mọ̀ pé ẹni tó kú sínú ilé tó bá tẹ̀ wá jẹ́ nọ́ọ̀sì náà ni kámẹ́rà wà nulẹ̀ ọmọ yìí ó wà níta ládùúgbò gbogbo bẹ̀ náà ti blọọkì fún forensic kì í kọ́ gbogbo ẹ̀ wà ń bẹ́ẹ̀ ẹ jọ ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi gbóhùn sókè ẹ bá mi ṣàlàyé mímọ̀ tí mo fẹ́ ṣe mọ́.